báwo la ṣe lè mọ ẹni tó ń ṣe fẹ́ẹ̀kì òòṣà ajé. ẹ ṣe wọ́n ní ìdá òní yóò pera rẹ̀ lẹ́rú tí ẹ̀ náà bá rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbé ajé tí ẹ bá wọn ṣe sí wá sí bí yìí tí mo bá wọn tún ṣe o tí mo bá wọn tún nǹkan yẹn ṣe táwọn náà wá rí pé nǹkan yẹn ó yàtọ̀ síra wọn ẹlòmíì bá bá ti fẹ́ ṣe ló ti mọ tó fẹ́ bọ́ ṣe nínú sísí ìsọ̀rọ̀ sí rẹ̀ ó ti mọ̀ pé ń ti ń lọ à ń bọ̀ lọ sọ fún yẹn kó fẹ́ ṣe ajé yọ ọ́ nà níyẹn báyìí kó kówó wá tí ò tá a bá ní a máa sọ nìyẹn a máa kọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn pé báyìí ni tí èèyàn bá gbin àlùbọ́sà kò ní lọ wú ẹ̀fọ́ ńbẹ́ o àlùbọ́sà náà ní òwú kí bóníkálukú bá ṣe máa ṣe sí kó máa ṣe. òbí tẹ́yìn bá kálíwéyàn bá lọ bìkan sìn kí ni máa fi mọ̀ pé nǹkan tó ń bèèrè lọ́nà mi yìí nǹkan tó ń bèèrè lọ́nà kí akẹ́kẹ̀ẹ́ tá ló lóbó ni o pé tó bá ti ń ní ẹmú eré wa ẹmú tọ̀hún wá tó gbélé ilé lọ tí ò sí eléyìí ń bẹ̀ fake ẹ̀ ti lùgúdẹ o akẹ́kẹ̀ẹ́ sọ fara rẹ̀. ẹ ṣe nǹkan méjì sí mẹ́ta ló wà nínú tí wọ́n ń pè ní ajé wọ́n jẹ́ pé èèyàn gbọ́dọ̀ rí nínú ajé tí wọ́n bá ṣẹ́ fún yàn ṣùgbọ́n mo bẹ̀ ni pé ẹ jẹ́ kí n mi. bàbá ẹ sọ nọ́mbà yìí wọ́n pè é pé bàbá èyí tó ń gbé fún mi kò sílẹ̀ ń bẹ̀ ẹ sọ nọ́mbà yìí ẹ fi +2 ẹ fi plus sí kọ́nà ló kú tọ́nu ẹ ti sọ̀rọ̀. mo ń sọ̀rọ̀ ní Kútọ́nù +229 97 87 25 61. WhatsApp yín kọ́sùn náà ni. òun náà ni mo fi ṣe WhatsApp. ẹ tún sọ lẹ́ẹ̀kan sí. +229 97 87 25 61. àṣírí nọ́mbà tẹ̀sí sáà ni pé bí èèyàn kan bá nìkan lọ́wọ́ bẹ́ẹ̀ni àbúrò bá ń pèlú ẹ̀ fún tọ̀hún bẹ́ẹ̀ni kó pe nọ́mbà yín ó láwọn kan tẹ́ ẹ béèrè pé ṣé lè wà ń bẹ̀ ṣé lè wà ń bẹ̀ bẹ́ẹ̀ni tí ò ṣe sọ lórí atẹ́gùn tí nǹkan yẹn bá ti wà níbẹ̀ wọ́n ṣe ajé ó pé wọ́n sì pè tí ó dá wọn lóhùn ṣùgbọ́n tí wọn bá fi sí bí wọ́n bá pè é yóò máa lọ́ọ̀dì ńlẹ̀ bá a bá bímọ ṣe bá fún ọmọ lórúkọ kó tó di pa àlè sọ pé lágbájá ò tí ó fi dáhùn nígbà tá a bá fọmọ lórúkọ tá à ń pè lágbájá bó ló ti fẹ́ dáhùn kò ní dáhùn. mo wà ní Kútọ́nù ni mò ń gbé ní ọ́fíìsì ńlá wà níbi tá a gbé fi ajé lẹ̀ pàápàá jù gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tí wọ́n bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ ajé ìmọ̀lẹ̀ ajé sowápọ̀ worldwide. ẹlẹgbẹ́ ẹníjọ. bẹ́ẹ̀ a ní ẹgbẹ́ a sì wà nínú pílátífọ̀mù tá a ṣí kalẹ̀ tá à ń fi oníkálukú sí kí là ń ṣe nínú ẹgbẹ́ yìí àdúrà la fi ràn ara wa lọ́wọ́ every Tuesday ọjọ́ Tuesday nìkan la máa ń ṣe ètùtù fún ajé torí ajé ìṣẹ́gun ni ajé tiwa. ajé ìṣẹ́gun ni ìṣẹ́gun téyìn ló fi ṣẹ́gun òṣì bẹ́ẹ̀ ni ṣẹ́gun ìyà bẹ́ẹ̀ ni ajé ìṣẹ́gun ni ló fi mú ọjọ́ Tuesday láti pé ká fi jókòó ìpàdé láti fi ṣàdúrà ẹni tó wà ní ìlú òyìnbó gbogbo wọn náà wà nínú pílátífọ̀mù yẹn tí wọ́n máa ń gbọ́ tí wọ́n máa ń ṣe àmì àṣẹ tí nǹkan bá wá rú wọn lójú kàkà tí wọ́n fi pé wọ́n ń sáré káàkiri wọ́n pè kábíyèsí a bá wọn ṣe ìwádìí sí torí pa ní babaláwo ẹgbẹ́ yìí babaláwo náà tún wà babaláwo wà tó jẹ́ babaláwo ẹgbẹ́ yìí babaláwo yẹn láwàá pè pẹ̀tọ̀ lágbájá báyìí ní kankan ń ṣe òun kí la fẹ́ ṣe lé lórí kì í ṣe pé àkànlọ́ ọ̀dẹ adé tààrà láwàá lọ bọ adé a ṣèwádìí gbogbo ní tó bá jẹ́ pé ọba jẹ́ pé ifá tó fi ṣe olùtọ̀nà lórí tó bá dáwọ́lé kò ní sí ẹsẹ̀ gbé. ó ti ṣamọ̀nà náà. ó ti ṣe amọ̀nà kò ní sí ẹsẹ̀ gbé. bí a ṣe ní ọ́fíìsì ńlá níbi tá a gbé fìdí adé lélẹ̀ ìlú Benin Republic ni. ẹ̀ka wà nídìí ìrókò a ní ọ́fíìsì síbẹ̀. ẹ̀ka wà nílùú Ìbàdàn a ní ọ́fíìsì síbẹ̀. ilé wa náà lọ́fíìsì ń bẹ̀ ilé tá a kọ́ náà ní ti Ìbàdàn ilé tá a kọ́ náà ní ti dí ìrókò ilé tá a kọ́ náà là ń gbé níbí. tẹ́gbà àwọn lè kàn sí. wọ́n lè kàn kò síbi tí wọ́n lè kódà bẹ́ẹ̀ yẹn wá tẹ́gbọ́ fẹ́ sùn ni kì í ṣe pàṣẹ máa pé àyíbo lọ fẹ́ sùn. àyè wà téèyàn sùn tó ní kálukú sùn tí wọ́n lè rí nǹkan tí àǹfààní nǹkan tí wọ́n bá wá. orúkọ yín lẹ́ẹ̀kan àti nọ́mbà yín tí wọ́n lè pè é sí. orúkọ mi ni Babátúndé SK Àkàndé
ọba AJE Ọbàtálá àgbáyé. Nọ́mbà mi ni +229 97 97 87 25 61. lẹ́ẹ̀kan sí. +229 97 97 87 25 61. WhatsApp number. Alore TV. Alore TV. Nílé ní lóko ni ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n. Ètò tó kọ́ni lóye. Ní gbogbo àgbáyé ẹ máa wò ó.